Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa ọ̀wọ́n, àgbéyìnga ṣe yín lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà ó, tí a rí ọjọ́ èyí tí ó kẹ́yìn nínú oṣù keje. Ọlọ́run ọ̀pọ̀ omi sàn kọjá abẹ́ afárá, ṣùgbọ́n àánú ẹ̀yin Olúwa ó mú wa wà láyé, mú wa wà láàyè, mú wa wà láàyè tí ó dára. Ògo ni fún orúkọ mímọ́ yín, fún oore ńlá bàǹtàbàǹtà báyìí tí owó kò lè rà. Àdúpẹ́ fún ẹ̀mí ìyè yín ní ìwò imú wa. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ tá ò gbéyẹ̀wò léni o, kó ṣe ayé ọkàn àti ara wa ní rere. Ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ kọkànléní ọgbọ̀n oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé òjìji Olódùmarè. Òjìji Olódùmarè. A mú àkọ́sórí wa nínú ìwé Sáàmù orí ìkẹrìnléní ọgọ́rin ẹsẹ̀ ìkọkànlá. Sáàmù orí ìkẹrìnléní ọgọ́rin ẹsẹ̀ ìkọkànlá. Nítorí Olúwa Ọlọ́run ó ní oòrùn àti asà. Olúwa yóò fúnni ní oore ọ̀fẹ́ àti ògo. Kò sí ohun rere tí yóò fà sẹ́yìn lọ́wọ́ àwọn tí ń rìn déédéé. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé orin Dáfídì bákan náà, orí kọkànléní àádọ́rùn-ún ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Orin Dáfídì orí kọkànléní àádọ́rùn-ún ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Èmi yóò wí fún Olúwa pé ìwọ ni ààbò àti odi mi, Ọlọ́run mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé. Nítòótọ́ òun yóò gbà ọ́ nínú ìkẹkùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú. Yóò fi ìyẹ́ rẹ̀ bò ọ́, abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni ìwọ yóò sì gbẹ́kẹ̀lé. Òtítọ́ rẹ̀ ni yóò ṣe asà àti àpáta rẹ. Ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru, tàbí fún ọfà tí ń fò ní ọ̀sán, tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ní òkùnkùn, tàbí fún ìparun tí ń rìn ní ọ̀sán gangan. Ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹ̀gbẹ́ rẹ àti ẹgbàárùn ní apá ọ̀tún rẹ, ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ o. Kìkì ojú rẹ ni ìwọ yóò fi máa rí, tí ìwọ yóò fi máa wo èrè àwọn ènìyàn búburú. Nítorí ìwọ, Olúwa, ní í ṣe ààbò mi. Ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ. Búburú kan kì yóò ṣubú lù ọ́, bẹ́ẹ̀ ni àrùnkárùn kì yóò súnmọ́ ilé rẹ. Nítorí tí yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ láti pa ọ́ mọ́ ní ọ̀nà rẹ gbogbo. Wọn ò gbé ọ sókè ní ọwọ́ wọn, kí ìwọ kí ó má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. Ìwọ yóò kọjá lórí kìnnìún àti paramọ́lẹ̀. Ẹgbọrọ kìnnìún àti ejò ńlá ni ìwọ yóò fi ẹsẹ̀ rẹ tẹ̀ mọ́lẹ̀. Nítorí tí ó fẹ́ ìfẹ́ rẹ̀ sí mi, nítorí náà ni ó ṣe gbà á. Èmi yóò gbé e lékè nítorí tí ó mọ orúkọ mi. Ó yóò pe orúkọ mi, èmi yóò dá a lóhùn. Èmi yóò pẹ̀lú rẹ nínú ìpọ́njú, èmi yóò gbà á, èmi yóò sì bu ọlá fún un. Ẹ̀mí gígùn ni òun yóò fi tẹ́ ẹ lọ́rùn, èmi yóò sì fi ìgbàlà mi hàn. Àmín. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Ohun ìyàlẹ́nu kan wà nípa òjìji. Kò lè sí òjìji kan àfi tí ìmọ́lẹ̀ bá wà. Tí ibi gbogbo bá ṣókùnkùn pátápátá, kò sí òjìji. Ìwé Málákì orí ìkẹrin ẹsẹ̀ ìkejì. Jésù ni oòrùn òdodo. Tí o bá ka ìwé Jòhánù orí ìkarùn ẹsẹ̀ ìkejì dé ìkẹsàn, ìwọ yóò rí ìtàn ọkùnrin kan, ẹni tí ó ti ń ṣàìsàn fún ọdún 38, tí gbogbo ènìyàn ti kọ̀ sílẹ̀. Lójijì nígbà tí ó dùbúlẹ̀ sí níbi tí ó dùbúlẹ̀ sí ní láì ní ìrànwọ́, òjìji kan wá sórí rẹ̀ o. Nígbà tí ó gbójú rẹ̀ sókè, ó rí oòrùn òdodo. Kò pẹ́ lẹ́yìn náà, ó wà lórí ẹsẹ̀ rẹ̀, ó sì ń rìn ní tẹ́ḿpìlì. Ìwé Jòhánù orí ìkarùn ẹsẹ̀ ìkẹrìnlá.
wèrè ara Gàdárà. Ó di òmìnira kúrò lọ́wọ́ ìfìyàjẹni ẹ̀mí èṣù nígbà tí ó ṣe alábàápàdé oòrùn òdodo. Ìwé Máàkù orí 5 ẹsẹ̀ 1 dé 15. Obìnrin náà tó ní ìsun ẹ̀jẹ̀ kò ní ìrètí ìmúláradá àti ìmúpadàbọ̀sípò kankan títí ó fi wá sábẹ́ òjìji Olódùmarè. Ọdún 12 ìrora rẹ̀, ìjákulẹ̀ àti ìbìnújẹ́ ó dópin ní kété tí ó bá oòrùn òdodo pàdé. Ìwé Máàkù orí 5 ẹsẹ̀ 25 títí dé ẹsẹ̀ 23. Nínú ẹsẹ̀ àkọ́sórí wa tòní, Dáfídì ṣe àpèjúwe Ọlọ́run gẹ́gẹ́ bí oòrùn àti asà. Gẹ́gẹ́ bí oòrùn, ó máa ń lé gbogbo òkùnkùn kúrò nínú ayé ènìyàn, yóò sì fún ọ ní ìṣẹ́gun àti ìsọdi odidi. Gẹ́gẹ́ bí asà, a máa dáàbò bò ọ́ kúrò lọ́wọ́ ibi gbogbo, yóò sì pa ọkàn rẹ mọ́. Dáfídì ó ní ìrírí Ọlọ́run gẹ́gẹ́ bí oòrùn àti asà nígbà tí ó sá fún Sọ́ọ̀lù. Àbájọ tó fi sọ nínú ìwé orin Dáfídì orí 37 ẹsẹ̀ 40 pé Ọlọ́run yóò ran àwọn ènìyàn rẹ̀ lọ́wọ́, yóò sì gbà wọ́n kúrò lọ́wọ́ ìkà nítorí wọ́n gbẹ́kẹ̀ wọn lé e. Kìkì àwọn tó ń gbé ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ló lè gbé abẹ́ òjìji Elédùmarè kí ó sì lè rí irúfẹ́ ìdáǹdè yìí. Gẹ́gẹ́ bí a ti kọ nínú ìwé orin Dáfídì orí 91 ẹsẹ̀ 1. Ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo jẹ́ ibi ìjíròrò tímọ́tímọ́ pẹ̀lú rẹ̀. Ó jẹ́ ibi tí o lè ní ìbáṣepọ̀ tó gún pẹ̀lú rẹ̀. Bákan náà, ní ibi ìkọ̀kọ̀ rẹ̀, ó máa ń fi àwọn ìjìnlẹ̀ àṣírí hàn láti borí ọ̀tá. Èlíṣà mọ àwọn ìjíròrò ọba Síríà nítorí ó ní ìbáṣepọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run. Ìwé Ọba Kejì orí 6 ẹsẹ̀ 8 dé 12. Tí o bá fẹ́ gbé abẹ́ òjìji Kristi, a jẹ́ pé o ní láti jókòó ní ibi ìkọ̀kọ̀ rẹ̀ nìyẹn o. Olùfẹ́, ǹjẹ́ ò ń gbé ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo bí? Kìkì àwọn tí ó ń gbé ayé mímọ́ tí wọ́n sì ní ojúlówó àsìkò pẹ̀lú Ọlọ́run, tí wọ́n mú ní bàdà ló lè gbé ní ibẹ̀ o. Àwọn ẹlẹ́ṣẹ̀ kò lè jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo. Nítorí náà, tí o kò bá tí ì di àtúnbí, tí o bá sì ń dẹ́ṣẹ̀, sáré ronúpìwàdà nísinsìnyí o, kí o sì wá sábẹ́ òjìji Olódùmarè. Kókó àdúrà: Baba, jọ̀wọ́ ràn mí lọ́wọ́ o láti máa jókòó ní ibi ìkọ̀kọ̀ rẹ kí n lè máa gbé ní abẹ́ òjìji rẹ. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Olúwa ràn mí lọ́wọ́ láti máa gbé ní ibi ìkọ̀kọ̀ rẹ kí n lè jókòó ní abẹ́ òjìji rẹ. Olúwa yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.